lọ padà bọ̀ wá kò sí fún ìyàwó Àlímà wọn. Ntí ìyá ṣe ló kù tá a máa rí. Ayé tí wọ́n ti parẹ́ nú ayé. Kódà bí tí ìyàwó Àlímà máa ń jòkó sí ni ó di tẹ̀lómi. Allah. Yàrá tí ìyàwó Àlímà tí wọ́n ní yàrá tó máa gbére oúnjẹ tí wọ́n kò nú ilé tiwọn tí wọ́n ní máa bọ̀ wá nú ilé wa. Yàrá tí ìyá ti ṣe gbogbo abiyamọ tó fi bí gbogbo àwọn ìlànà Ọlọ́run kalẹ̀ yìí. Yàrá náà di tẹ̀lómi lọ́wọ́. Allahu akbar. Bàbá wa ń pe òǹkálùkù tó kálùkù bá ń jẹ́ tìyàwó Àlímà ti tán bẹ̀. Bàbá gbé nǹkan lóbi ilé dé táwọn olóbi ilé bá wá ń pín ìyá Àlímà mọ̀ sí bẹ̀ mọ́fà. Tìyàwó Àlímà ò sí bẹ̀ mọ́. Ẹlòmíì ni ó máa gba tiwọn àbí káwọn tí ń bẹ ó pín papọ̀. Bí gbogbo ohun tí ìyá yìí bá bí kalẹ̀ bá wá fẹ́ ṣe nǹkan dáadáa láyé wọ́n wàá sọ wípé apá ilé àná obì ìyá ìyàwó owó òye ọkọ ẹlòmíì ló kù tí ó máa gba tìyá tí ó máa gba tìyá Àlímà báyìí. Àṣé bí ìyá Àlímà ṣe kún lára wa tá a rí wọn mọ́ lẹ́nu kọ̀ọ̀kan wa ni wọ́n ṣàfẹ́kù àwa náà. Àwọn lè sálítọ̀ yẹmúdí wọ́n ìdá bá dáwà lọ́dẹ. Àwọn tí ìyàwó Àlímà bí kalẹ̀ àmọ́ wá dúpẹ́ pé kódà ó bímọ rẹ̀ àgbákò ló ṣe wọ́n. Wàyà lẹ́tàní àríyìnbàtà ànàmàdé. Àwọn àfáàrò títí wọ́n ní wà mọ́ òtù tí fúlì nínú àbàwá yìí júrí wọn. Ọmọ òtù tí fúlì yìí àbàwá yìí júrí ọ̀rọ̀ wọ́n júrí olùkọ́ ibi àlàmọ́ wà ní kúmọ̀. Ikú ìyá fọ́mọ Júrí ọ̀rọ̀ kí ìyàwó kú kọ́mọ máa bẹ àgbákò tí olópin ni. Wàdúrí olùkọ́ ibi àlàmọ́ wà ní kúmọ̀. Àgbákò tí olópin ni o. Wọ́n júrí olùkọ́ ibi àlàmọ́ wà ní kúmọ̀. Òǹkálùkù bá ń lọ tí bá ń bọ̀ bí bá ń wọlé tí bá lọ kí òǹkálùkù èyí tẹ́ ìyàwó Àlímà bí ìdálókù dẹ́mọ̀ kí. Àwọn ìfọ́lùkọ̀ yẹmúdí wọ́n ìdá bá dáwà rẹ̀. Báwọn ìyàwó yín bá bímọ jábọ̀ ní ìyá ìyàwó ń bọ̀ ìyá ọkọ bọ̀ wá tọ́jú ọmọ ó di kẹ́lòmí ó gbàṣẹ yẹn sí. Àwọn ìfọ́lùkọ̀ yẹmúdí wọ́n ìdá bá dáwà rẹ̀. Ọ̀rọ̀ tí ò ṣe fi lọ ẹ̀ dá àtìyá tó bí mi torí pọ̀hún náà ni ò ní wá aburú fọ́mẹ̀. Ọ̀wọ́ lẹ́tàní àdéhì mẹ́ta ànàmàdé. Ìyá tó ru oyún wánú tí ń kó ìnira tó já sí pé gbogbo ohun tí wọ́n dì fún tí wọ́n fi ṣèyàwó fún torí wa ó sì tà á. Ìyá yẹn gẹ̀dùn arinlẹ̀ torí tiwa ìyáwó ni ò sí báyìí. Àmọ́ láti ní èsì kìlọ̀ wà ní bàbí àmúlí. Wàhálà wo nìyá náà ṣe tó wá jèrè ẹ̀ mọ́? Àrídọ̀ àti ní ìlà wà ní fìtọ́ mi. Kò sí bí ìyá ṣe lè wù kó dàgbà tó, kò sì sí bó ṣe lè wù kó jórí ọmọ, kó jèrè ọmọ tó, kó jẹun ọmọ tó, bó bá kú, ìjọ tó bá kú, àgbà kò sọmọ. Bàbá gbogbo ayé. Bàbá gbogbo ayé. Bàbá ò lè fara dà kíyàwó ọmọ rí òun fi. Àmọ́ torí pé ìyá ò fẹ́ kágbà kò sí ọmọ wa níbi bá bínú. Yóò dọ̀mọ́lẹ̀. Àwọn ọmọ yóò dọ̀mọ́ lọ́mọ. Sáré pé bí ìyá bá kú fún yàn àgbà kò ló ṣe yàn. Àmọ́ láti ní èsì kìlọ̀ wà ní bàbí àmúlí. Ìyá tó
fún lówó tí ó mọ̀ gbọ̀dọ̀ àwọn àfáà lọ àfáà ní láti ẹ̀dá kan ọmọ ilé mọ́wó ìwà nínú owó tó yẹ kí ìyàwó náà yóò tún mọ́ lọ ṣàdúrà bó o lò ṣe ní wálẹ̀ àbó máa bèèrè ní pé àti ìní tó fi ránṣẹ́ sí wa lóṣù yìí o ṣe àrí pé bí ìyá bá kú fún yàn àgbá kò sí yàn. àrídọ́ àti ní ìlànà ìbítọ́ mi. ẹ̀yin ọmọ tí ìyàwó Halima bí ẹkún tó ṣe yín ẹkún tó ṣe yín báyé bá ń bá yín jòkó tí wọ́n ń jòkó tì yín báyìí tí mọ tó ṣe yín báyé bá ń bá yín kẹ́dùn tí mọ tó ṣe yín báyé bá ń kí yín pẹ̀lẹ́ tí mọ tó ṣe yín. ó dẹ̀yìn ogójì ọjọ́ kẹ́ tó mọ̀ pé nǹkan ṣe yín. bí bàbá bá kú fún yẹn nǹkan ṣe yẹn bí ìyá bá kú fún yẹn àgbá kò ṣe yẹn tí ò ní rẹ́mẹ́dì. ẹlẹ́pàá dídé jáde ààbò ojú ògbọ́nà tí bàbá nù táwọn bàbá nù lẹ́nu àní ogún ògbọ́nà tí. ìlànà tá a fi ń ṣẹ̀mí lọ ní tẹ́lẹ̀ náà ò gba ìlànà kí wọ́n fi bàbá tó bí ní hàn. Mágàjí ní gbà sí gbogbo wọn ṣe bí bàbá kú kò sí fúnlẹ̀mù bàbá kú ni. àmọ́jọ́ tí ìyá bá kú àgbá kò ṣe yẹ àdúrà tọ́lọ̀ wọn wò tí ó sọ wípé màláíkà lágbájá ní ṣàdúrà yìí ọmọ rẹ̀ ní ṣe nǹkan gbọ́dọ̀ ṣe sẹ́ni tí ò tí ṣàdúrà fọmọ tiẹ̀ ni ó ṣàdúrà fún wọn. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. àwọn ìyá ṣe wàhálà púpọ̀ nínú ayé o wọ́n ṣe fìtínà púpọ̀ nínú ayé wọ́n wàhálà púpọ̀ nínú ayé èmi ò rí gbà tó bẹ̀rẹ̀ ń gbádùn sẹ́mi ayé rẹ̀. èmi ò rí gbà tó bìnrin jẹ́ wàhálà tó ṣe ní ayé kí ni ìyá wa Halima ti jẹnu ayé tọ́nà mú kó nu ayé báyìí mọ́tò ni wọ́n ti rà fún ìyá ìrìn àbílé wọ́n ti kọ́ fún aṣọ ìwé nìyá wọ̀ àwọn ìyá tí wọ́n tún máa tọ́jú lé àwọn ọmọ wọn káàkiri láti lọ sọ pé bóò ní ìyá sí nípa ṣé gbogbo nǹkan ṣe lójú bẹ́ẹ̀ bá wá ní nǹkan ẹ̀tún wá gbà kan lẹ́yìn ìgbà tó yẹ kó ti bí àsìkò tí ó jòkó tí ó máa jẹun ọmọ. أعوذ بالله من الشيطان الرجيم. bí ìyá yẹn bá kú ìyá tún lè kọsẹ̀ lára rẹ̀ bí Yorùbá ṣe ní ara. بسم الله الرحمن الرحيم. ọlọ́run yóò wá sọ iná ní ìsáná bí wà lè dé ìsáná. ووصينا الإنسان بوالديه إحسانا. ọlọ́run ní àsọtẹ́lẹ̀ látàdọ̀ wọn Ọlọ́run sí gbogbo ẹ̀yin ọmọ aṣọ àsọtẹ́lẹ̀ àti kìlọ̀ fún yín látọ̀dọ̀ àwọn Ọlọ́run sí gbogbo ẹ̀yin ọmọ ìwà àlìdéyìí fún àwọn tí wọ́n bí yín. إحسانا. ó ní ẹsẹ̀ dáadáa tí wọ́n sọ ń gbè mí pé ó síná. ووصينا الإنسان بوالديه حسنا. wọ́n lọ́rọ̀ tí bá ń pọ̀ lẹ́nu ẹni bí ò bá máa dùn mọ́ ni yóò sì máa dùn ni. ipò lọ́wọ́ ọba ti sọ fún wa nínú Kùránì bí ṣe ń pariwo fún wa tí ń kìlọ̀ fún wa kí ni tọ́lọ̀ ń kìlọ̀ rẹ̀ fún wa dẹ̀. sẹ́nu lọ́lọ́ ń kìlọ̀ rẹ̀ fún wa ni. ẹ sọ bí tọ́lọ̀ ti sọ fún mi ní pé bò bá kírun ó jẹ ìyà. kò wí ju pé ó wù ọ́ lọ́la tó o bá ti kírun máa ń sàlákọ̀ọ́kọ́ ń fi ṣàkọ́ni kọ́ọ́lù lámùnà fún mílẹ̀ ló sọ ní. èyí ṣe tẹ́ fi wọná àìkírun ni. ẹ wá wu Ọlọ́run tá a bá gbé látòkè nígbà tọ́lọ́run ó máa sọ ní Suratu Isra'il ó ní wa qada rabbuka. wa qada rabbuka alla ta'budu illa iyyahu. Ọlọ́run ní wa qada rabbuka
afábìgàfà ó dáa kó tó débẹ̀ ẹ̀wò láti ibi títí kọ́lọ́hún ṣe pàtàkì yá ọlọ́run sọ yí pé falamma hamalati hamulan afifan famarrat bihi falamma asqalati da'wa rabbahuma لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. ẹ wo obìnrin ẹwù ìyá tí wọ́n ń jẹ láti bí oyún. حملته أمه ولا والي. alábìgàfà láti bí oyún láti bí ìgbà oyún lọ́lọ́run ọba ti jó yé wa pé bẹ́ẹ̀ bá kọlù ìyá yẹn èèyàn ṣàgbákò tí ò lópin. فلما تجشى àwọn ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀. حملته حملا خفيفا فمرت. alábìgàfà gbogbo ọmọ yòówù tí òkú bá ní òbí láyé tí ò lọ wá ìyọ́nú àwọn òbí ẹ̀ àkọ́tọ̀ wọn tètè mọ̀ yí pé òun ti ṣàgbákò tí ò lópin. òun ṣàgbákò tí ò lópin. ó ṣàgbákò tí ò ní rẹ́mẹ́dì. ọlọ́run fẹ́lẹ̀ mọ́ tàgà ṣáá ọlọ́run ní èèyàn ọkùnrin tàgà ṣáá nígbà téèyàn bá ń kọlù tó bá jásí wípé adùn bá bẹ̀bẹ̀ fọlọ́run fóbìnrin ni ọlọ́run ò ní sọ wípé fẹ́lẹ̀ mọ́ tàgà ṣáá gàṣá lọ́lọ́run wí. فلما تجشى òun àti bó ṣe lè wù kí nira ó máa bẹ́ẹ̀ tó obìnrin ó sì tún ṣe sùúrù torí ó fẹ́ kí wọ́n ọkùnrin ó lẹ́yìn. حملت حملا خفيفا فمرت به. ẹ̀yin wá aṣọ tí ń kalẹ̀ tán hamalati hamulan hafifa ọlọ́run ló wá lóyún ó wu oyún hafifa tó fúyẹ́. فمرت به. ìgbà wo lẹ́yìn olè jáde àwọn yóò jáde lọ́sàn-án gẹ́gẹ́ o ẹ wo restriction fún àwọn obìnrin fún àyà obìnrin aboyún ẹ̀kọ́ ní kànga o aboyún ẹ̀ jáde lálẹ́ o òun ru ìnira ìwọ́n sì fi yàn pé alhamdulilayi àwa náà ti gbé ọkùnrin báyìí báwo bá wù ìwọ wọ́n mọ̀ fura sí wọ̀ bí ìnira bá wà ń bẹ pẹ̀lú ọkùnrin tọkùnrin ní fìtínà lára tó jásí pé òun ní sábàbí tí ò jẹ́ kóbìnrin ó lóyún ìjọ wo làwọn bàbá wa àtàwọn ẹ̀yà wa ń wá pè wá dòkó pé àbóyọ̀ ọ̀dà ìyàwó rẹ kó lọ bù mí ìtí wọ́n pè ní pé òfẹ́ mi kò bá jásí pé wọ́n gẹ́gẹ́ ní problem wọ́n sọ problem wọ́n sì sọ bí ìwọ̀n ní tìyá wa nífẹ̀ẹ́ mi ìyá mi o ẹ wo bí ìyá ìgbà wo gan ìyá gbádùn ń bẹ lọ́lọ́mọge àbúrò rẹ̀ òun náà ni ó máa wẹ̀ àbúrò rẹ̀ òun ni ó máa dáná fún sílífà wà lọ gbálẹ̀ àdá ẹsẹ̀ bí sàkàmbẹ́ńbẹ́ òun kí ló dé tẹ̀ ẹ̀jẹ̀ kọ́dà iṣẹ́ obìnrin ni wọ́n fi wàhálà lọ́mọge wọ́n tún wá délé ọkọ ìtìnà wọn fi bẹ̀rẹ̀ wọ́n bá kí láàárọ̀ yóò kí ọkọ dandan ni kó tún lọ kí ọkọ bí ò bá kí wọn gbọ́dọ̀ mọ mú. bẹ́ẹ̀ bá tiẹ̀ wo báwọn obìnrin pẹ́sẹ́ máa ń lo obìnrin ìyàwó kékeré nínú ọdún bíi èèyàn nídéyàwó èèyàn gbé family house gbogbo ìnáwó tí wọ́n bá ṣe láyé òun yóò rú gbogbo kòkò yóò fọ ìyá láyé àgbá kòkòkò. ayé ti dẹ̀rọ̀. حملت حملا خفيفا فمرت به. ìyá wa ru oyún ó wá ru oyún ó ru oyún náà fáwọn ìrántí yìí ìwà ń gbé káàkiri ìgbé tí ń kẹ́dùnú fún wọn òun sì ń fara da ìnira. فلما أثقلت دعواها ربهما
ọkùnrin òun tún bá sàmì ní ìlọrin fàlàmà àsìkò láti nígbà tó wá di tó nira tó di ẹrù ìgbà wọn lọ kó máa wá bí ó máa wá náwó káàkiri bẹ́ẹ̀ bá ti wá rọ́pò ibi láti ṣàdúrà gbogbo àgbóyún ayé ọ̀nà ìjọ sọ̀kalẹ̀ dáadáa súnmọ́sẹ̀ bí yá yàsára òun ìyàwó rẹ̀ lóyún lónìí. Bàbá ìyá ọ̀pọ̀ mọ́. Abdul Gafar ẹ wá wo ìgbà tí wọ́n ń ru oyún ọlọ́run wá ń sọ wípé hàmà láti hàmúlánú àfífá ni wọ́n ń sọ fún wa pé wọ́n wá sọ iná lè ìhùnsánà biwalidayhi ihsana. ووصينا الإنسان بوالديه إحسانا. Ọlọ́run náà bá ṣe wá ronú nǹkan kan tó fi ṣe dáadáa sáwọn òbí hamalatu ummuhu wahanan حملته أمه على وهن. ẹ wá wo ọlọ́run ní hamalatu ummuhu wahanan ala wahanan ó tún ní hamalatu ummuhu kurhan. حملته أمه كرها ووضعته كرها. Ọlọ́run ní hamalatu ummuhu wahanan ala wahanan ìnira lóbìnrin fi ń ru oyún ẹni tẹ́sẹ̀ rẹ̀ ó oyún olójú kòkòrò tẹlomi ló bá dáná kalẹ̀ kò ní jẹ oúnjẹ olóúnjẹ ní òun ọ̀hún tọ́lọ́wọ́ bá tó wá ṣàgbákò fóbi mi kò tó wá sẹ́ni tí ó sì ń tòsí kò ní lèèyàn tòsí tí ó dáná fún un. ẹ wo bí táwọn ìyá wa ti ń jẹ wọn ti ṣe wàhálà bọ̀ wá. حملته أمه على وهن. nígbà tóbìnrin wá lóyún ọlọ́run ni wọ́n wá dọ̀ á ti wù kúri á níjọ́ tí ó bí àgbákò lè bì. حملته كرها ووضعته كرها. tí ẹ bá ṣe gbọ́dọ̀ ń pè wá ní ànásù ó di gbogbo wa yóò bá ti wáyé. لا إله إلا الله. wọ́n pè bá ṣe pé àwọn ìyá yìí já láàánú ni gbogbo ìwọ́n tẹ̀ bá ti ṣe first born ò bá ti wáyé. torí tí wọn ò bá gbàgbé ìnira tí wọ́n rí níbi àkọ́bí ni àwọn yòókù ní wáyé. wọ́n ká ní kó kà máa bí ẹyọ kọ̀ọ̀kan ayé yóò ṣòfò tí kò ní sí odò kò ní sí kẹ̀kẹ́. àmọ́ wọ́n gbàgbé ọlọ́run fi gbàgbé sí i. حملته أمه على وهن وفصاله في عامين. أكرمكم الله. bọ́lọ́run bá fi gbàgbé sí i ń jẹ́ tẹ́lẹ̀ mi ń bímọ kò sí tí ò wí tán. mo ṣe àgbákò ìyá mi lọ́nà ọ̀run bàbá rẹ̀ tó ti kú láti 1940. ẹlòmíì èpè ni ó máa fi ránṣẹ́ sọ́kọ. ànílà tí ó sì dálẹ̀ ó sì lọ ó wá fi ní kalẹ̀ lónìí nìkan. ọlọ́run ò gbàdúrà yín lásìkò ìgbà ọ̀hún. wọ́n bá sọ ayé fóònù yìí nìsín. ẹlòmíì bá fẹ́ bímọ ó yẹ ká máa fídíò rẹ̀ ní ká máa wí àwọn ìwúkúwì tí ń wí. lójú sotiri èmi náà mo wílé àṣẹfún ọlọ́mọdé ó ṣe. ولسانه في عامين. ẹ̀yin wá dùnnú. وفصله في عامين. obìnrin wá ru oyún wádọ̀ àti òkúrí ẹ́ ó wá fi ìnira bí òun rí ìnira àwa ń dùnnú sáwọn nípa lẹ́dí ajé àbímọ òun bẹ lórí bẹ́ẹ̀dì tí etí kúrò yóò yé mi kò yé mi ń bẹ lórí bẹ́ẹ̀dì ìwọ́n ti gbé gbogbo ayé káàkiri ìyá òun náà nù. وعمله وفصاله 30 شهرا. wọ́n wá bímọ tẹ́ ọlọ́run wá ní kéètán ẹ̀jẹ̀ bímọ ó tún wá fún dídí 40 ọjọ́ sóyìsì kẹ́kẹ́ ó máa dà lára. لا إله إلا الله. tí ẹ bá ṣe páwọn obìnrin ní ìfaradà ìfaradà tó bí níní sóyìsì ni kẹ́yìn ó bímọ kẹ́kẹ́ ó sì má dá wà wá ní ògbọ́dọ̀ mú mi tútù kò gbọ́dọ̀ ṣe kìíní kan àwọn ó tọ́ ní ẹ bára fún wọ́n mọ̀ wá ké kò gbọ́dọ̀ mú mi tútù wọ́n là fún àsìkò pàkẹ́ kò gbọ́dọ̀ jẹ́rẹ́ ṣàfihàn tó òkèlè ẹ láàrúnà. وعمله وفصاله
Allah. wọ́n tún máa wá ṣe àwọn ọbẹ̀ kan báyìí wọ́n á tún pẹ̀lú sí papọ̀ mọ́ kí ní ewédú pé táwa ò gbọ́dọ̀ jẹ́ ìlàsà wọ́n á ní ìtàn gbọ́dọ̀ máa jẹnu. wọ́n tún sọ pé wọ́n ṣe ọbẹ̀ tí ò ní níyọ̀ ẹ̀wù ìyá táwọn ìyá ń jẹ lórí wa ìyá yẹn ló wá fò sẹ́yìn tó kù yìí. àmì ìṣukúrí wọ́n ni wọ́n kò wá tẹ́ síbẹ̀ ó wá bímọ pẹ̀lú nira ọlọ́ni ìtàn ọlọ́ni wàlíwálì gáàtù yúrìdì iná àwòládàhùnà àwòlẹ́yìnì káàmìlẹ̀. wàlíwálì gáàtù. ọlọ́ni gbogbo obìnrin tó bá fẹ́ jèrè ọmọ láyé. yúrìdì iná àwòládàhùnà àwòlẹ́yìnì káàmìlẹ̀ límọ̀ni àrọ́ọ̀dà àrùn tí máa wà bọ́. ọlọ́run ní gbogbo obìnrin tó bá fẹ́ jèrè ọmọ láyé kó fún ọmọ lọ́yìn ọdún méjì. límọ̀ni àrọ́ọ̀dà àrùn tí máa wà bọ́ ata. fẹ́ni tó bá fẹ́ jèrè ọmọ náà nù. ẹ wá wo nǹkan obìnrin wá rí jẹ obìnrin ò rí jẹ ó rí mu kò rí mu dandan ó gbọ́dọ̀ fún ọmọ lọ́yìn ọmọ ò ní nǹkan míì tó jẹ ìwọ́n sì ń jẹ gbogbo nǹkan. oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ fún ìyàwó ìyá ọlọ́mọ kó jẹ ọkọ wọlé owó ọmọ abẹ́ òun jẹ́ tiẹ̀ kò kí ẹ̀. dákun aláǹjì sábà ẹgbẹ́ tí máa ń jẹ yín náà ní ọmọ òfin kìíní yóò fi rí ọ̀yàn kó dáadáa á ní dákun wọn ló ṣe síbẹ̀ náà tó ṣe síbẹ̀ tí màbí ọ̀yẹ́ ṣe òun bá tiẹ̀ lọ rù. sọ̀rọ̀ ìwọ fọmọ lọ́yẹ̀ ṣe àrò pé kì í ṣiṣẹ́ ni. wàlíwálì gáàtù. afẹ́kùnjọ́fẹ́ yìí ń bọ̀ wá ibi tó ọmọ tí mo yẹ̀ yín náà ni ó ti tún gé ìyá lọ́mú jẹ. ẹ wá rò yóò gbé ìyá lọ́mú jẹ yóò ṣe pàtì yóò ṣe síbẹ̀síbẹ̀ ta ni ó pariwo fún ta ni ó fẹjọ́ sùn. òun fara da ìnira torí káwa lè jẹyàn. ìyá wa pọn ọmọ wọn lòde láyé pampasì tí o ti ṣe pampasì ayé nàbí yóò tọ̀ gbogbo aṣọ tí ẹlòmíì ìmọ̀ kírun papọ̀ gan kó káyìí látàlásàrì iṣẹ́ ni ìyá mi torí wípé ó ṣàṣìkò tí ó kírun ìyá mi ò ṣe àlùwàlá nígbà 40 bó ṣe ṣàlùwàlá tán ọmọ sunkún yóò sáré gbé ibi títí ń pè báyìí ni tọ̀wọ́ bá tún tọ̀ sí la ó yàgbẹ́ sí la ẹ wá wo iye ìgbà tí ìyá fi pẹ́gbẹ́ ẹ wo ìgbà tí ìyá ò fi ní ìfọ̀kànbalẹ̀ tọ́mọ bá ti rápò ìyá ò gbọ́dọ̀ jìnnà síbẹ̀ láyé ọ̀kadà yìí àti ẹ̀gbọ́n jẹ́ òun tí ò sọ́kadà. láyé kolopọ́ọ̀tì láyé kínní. ولوالديك إليه المصير. ẹ wá wo wàhálà tí ìyá ń ṣe ẹ wo iye ìgbà tí ó fi fọ nàbí ẹ wo iye aṣọ tọmọ ó lò lójúmọ́ láyé tí ò tiẹ̀ sí wọ́n sí máa sí láyé tí ò sí bóòrò wọ́n lè tàbí bí ìyá ọmọ náà lọ pọ́n mi. lókèjì wá jọ ìsàlẹ̀ lójú wọn wá ti máa lọ pọ́n mi. ọwọ́ wa pọ́n mi yìí dàgbé náà mo tún kún rẹ́ ní gbọ́mọ fún ẹ wo ìyá táwọn ìyá yìí jẹ. ìyá wa tọ́jú ọmọ ó tún wá ká ìrẹ́ pọ́nmọ́ tún wá dàgbà tó ṣe é pè ránṣẹ́ ọ̀pọ̀ sí gírẹ́túyà. ìyá wa pọ̀ sí gírẹ́túyà kò sí à ń sun àsùnfìyè. wọ́n pe àṣàlátù irun nínú Naomi ìyá ti dìde ọmọ lọ́lẹ́ mi. ẹ̀sùn ìgbà tí ìyá fi gbádùn. bí ìyá bá níbi iṣẹ́ tí lọ torí báwọn ọmọ wọlé lágbo méjì yóò mọ̀ sáré bọ̀ wá. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí dáná ọ̀sán. èmi ní dáná ọ̀sán. ìwà àtọkọrẹ ló ń bẹ lóde dáná ọ̀sán. nítorí ẹ bá ti lọ́mọ ọmọ ṣàjẹun. ó torí ọmọ dá ó torí ọmọ dá ó torí ọmọ dá.
ẹ wá wo iye aṣọ fífọ̀ lójoojúmọ́ fáwọn ẹ̀yà yẹn. Ó tún wá dásìkò tí ìyá náà wọ́n nà sẹ́lẹ̀ tó wọ́n jẹ wọn ma ìjọ òun wọ́n sọ pé ìyàwó sáadà kàrí mo ní sọlẹ̀ sí ni. Ó tún gbalẹ̀ onílé lọ. Gbogbo èyí ibi máa tó yẹ kọ́ ọmọ obìnrin yóò ṣe fún ìyá ìlọ ṣe fún ìyàwó mi ìyá mi bẹ́ẹ̀. Ọkọ tí ó wàá fọkàn balẹ̀ tí ó tún wá mójútó yá òun náà ti tún gbé liability wọlé. Alájà ẹ̀yin náà máa gbé ìyàwó yóò tí ìyàwó ọmọ ẹni náà ní ẹni sí àti ẹ̀kọ́kọ́ sí ti ẹ̀ náà bóòrùn inú tó fẹ́ fún oṣù tí rí fún ẹ̀dẹ́kùn ìgbà wo nìyà ń gbádùn ìgbà wo gan nìyà ń gbádùn gbogbo owó tí wọ́n bá rí àwa láyé àtán sáré yá mi kọ́ kalẹ̀ alájì kò sọ́bẹ̀ ní àmì sáàbà ṣe síra wọn ẹ máa yanjú ẹ̀ tó bá yá ẹgbà kanjò ní iná ó máa bá lára mi ọlọ́wọ́ jà jẹ́rẹ̀ gbogbo ẹ̀ náà àgbọ̀dọ̀ mọ̀ pa àwọn ọmọ mú wá owó tí owó alájì àlọ́wọ́ tí tọ́mọ rẹ ọmọlálùbáríkà náà ọlọ́wọ́ tí ó jèrè rẹ̀ ló bá tán àti mọ́skópù dáfi gbà lọ́wọ́ yìí ẹ̀wá gbogbo wàhálà tí ìyàwó wá sí àsìkò tí ó máa sinmi tí ó lọ́mọ òun gbéyàwó àsìkò òun ló tún lóun fẹ́ wo ọmọ ó tún ó tọ́ ọmọ ìtún wá ń tọ́ ọmọ ó sì tọ́ ọmọ wàhálà tó ṣe lórí ọmọ ìtún wá ń ṣe lórí ọmọ lọ́mọ adé àwọn ọmọ ẹni èrè ẹni ní àsìkò tó yẹ káwọn ẹ̀yà ó jòkó ó tún wá bẹ̀rẹ̀ pípa mara tú bá ṣe pàtí sílífà ó máa pàtí kíní ó ti ẹ̀wà tó lọrin yóò kọ́mọ̀ sí wádá gbogbo kálùkù wà dá ọmọ jọ ẹmọ̀ lọ́dọ́ gírámà bí ṣe ṣe ẹ̀ka yìí ọlọ́run ló ṣàánú àwọn ìyàwó yẹ kí o gba àwọn ìyàwó nílọrin hypertension ló yẹ kó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbọ̀lọ̀ ń ṣàánú wọn. wọ́n wá dá ọmọ jọ wọn ò sì tún ní fòójẹ kalẹ̀ ara kì í ní àwọn ọmọ yìí tẹ̀ ń kó kí tẹ̀ ń kó wáyé ẹ̀ fún mi lówó ẹ̀ alájà ẹ̀ padà jèrè wa àdúrà yín náà ní gbà ìgbà wo ni àwọn ìyá yẹn wá ń jèrè. ẹ wá wò béèyàn bá wá ra mọ́tò tó kọ́lé tó wá kọ́ ẹ́stéètì tó sọ pé ẹnu náà láàyè náà. Muhammadu Rasulullah. alábòjá fáàlì ẹ̀rọ ní ìyá rẹ̀ wá kú tán ó wá lọ kọ́ ìyá mi wúrà ẹ́stéètì. àwọn akọ ilé tí ò kọ́ fún ìyá tí ìyá ò gba sálárì rẹ̀ tí ò gba rẹ́ńtéèjì rẹ̀ ìyá mi ò fẹ́ lòde yóò ṣẹ̀ṣẹ̀ máa gbé ọ̀kadà káàkiri ọmọ rẹ̀ sì ní mọ́tò. ẹ wo ìyá táwọn ìyá yẹn jẹ bí ìyá bá wá kú fún yà ẹ ní pápá kò tí ò ní rẹ́mẹ́dì ni àwọn ìyá tí wọ́n tún dìde lóhùn ọlọ́run ọmọ rẹ àfi bí ìgbàjẹ́ gbọ́dọ̀ máa bá yàn ọlọ́run ọmọ rẹ dákun gbogbo ní yòówù tí bá lọ wọ́n jù ó sì sí láyé bí wọ́n bá lásàlátù àfà ọmọ yín yóò sì máa rí sí bí o bá sóbìnrin láyé mọ́kún táwọn àfà ọmọ jẹ báwọn obìnrin ò bá bí mọ́mọ́ òkúta wọn gbá àwọn àfà bàbá lókun dé yá àwọn iléèwé okun dé dádì wọn lókun dé okun dé kàn kí ó sì dé nì lọ báyà yín níbo lèmi ti ráyè okun dé ta ni ó lọ ẹ̀yìn yìí náà ni ẹ̀yìn yìí náà ni bẹ́ẹ̀ ṣe ra bisikíìtì lẹ́ra bóbò lẹ́ra súùtì ẹ̀tù wá ra pamọ́ ọba tí wọ́n gbó ẹ̀tù fún wọn 10 naira ìyá yìí náà ní bá ẹ wá wọn báwọn ìyá yẹn ṣe wàhálà tó kí ìyá wa fò sánlẹ̀ kó wá kú sá àgbá kò sèyàn ìṣòro ní bẹ́ńbẹ́ èrè wọn ni ìyá yẹn jẹ ẹ sọgbà tó bèrè ń jèrè fún yà Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. ẹnìkan lọ bá náà wọn ṣáájú ó ní ta ní kí n ṣe dáadáa sí Ànábì ní ìyá rẹ ni An-nasi bi husni sahabati. ta ní kí n ṣe dáadáa sí jù Qala ummuk. ó ní ìyá rẹ ni Qultu thumma man? àmì lẹ́yìn tiẹ̀ lẹ́yìn ìyá mi ta ló tún kù ó tún ìyá Qala rẹ ummuk.
ìyá rẹ̀ náà tún ni. قلت ثم من؟ ó ní lẹ́yìn ìgbà náà ká tún ni. قال أمك. ó ní ìyá rẹ̀ náà ni. قلت ثم من؟ lẹ́yìn ìyá ta ló tún kù. قال أبوك. ó ní bàbá rẹ̀. حملتني. Abábíkà fáàrí. lẹ́yìn bá lọ́dọ̀ náírà tó fẹ́ fún ìyá àti bàbá lówó 90 náírà ló gbọ́dọ̀ fún ìyá 10 náírà ló fún bàbá. èpè tí yóò gbà ń yọ̀hún. حملتني. bàbá rẹ̀ wọ́n fún ìyá. فقنا. gigabyte. ومن بعد أرضعتني إلى وعن فطامي ورأتني في ظلمة الليل حتى Abábíkà fáàrí. أكرمكم الله. bàbá ò ní. dábì ìṣègùn sí kankan. ọlọ́run ọjà sọ̀rọ̀ sọ́ọ̀tì. mo rán ẹ lọ primary school. mo rán ẹ lọ secondary school. mo rán ẹ lọ university. èmi mo tún sanwó masters yẹn phd yẹn tó ń san èmi mo san. ó wá fún mi 10 náírà ó fún yàrá 30. ìyẹn tún wá kúnlẹ̀ pé ọmọdé ní í ṣe ẹ̀dàkùn ẹ̀wọ̀n gbogbo ẹ̀mí torí ẹ̀kọ́ ọmọ yóò má bàa fi ṣiṣẹ́. ibi tó kálukú dé láyé ìyọ́lá ìyá mi. Allah. gbogbo ẹni yòówù tí bá wá ní ìyá láyé tí ò bá máa tọ́jú ẹ̀ ọlọ́sọ̀ àgbákò. ورأتني في ظلمة الليل حتى تركت نوما لأجل منامي. ìyá. إن أمي التي خلقتني. ìyá gẹ́gẹ́ la lè pè lọ́lọ́wọ́ ẹni sáni. lẹ́yìn ọlọ́run tún ni. فصرت بعد الأنام. lẹ́yìn ẹ̀yin ìyá wa ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ láyé. بعد رأسي فصرت بعد الأنام. ìjọ pé yorùbá ní ìyá mọ̀ èèyàn bàbá àgbà kò sí yẹn. wọ́n lẹ́ni tí yorùbá ní èdè gbọ́ ẹ̀yìn. ọlọ́mọṣà tó dá àwọn gbẹ̀yìn ìyá wa. Àmín. ọ̀rọ̀ àtàwọn aṣọ oníyàwó wọn ò lè mọ̀ mọ́ nílùú yín èdè dákọ̀ lù. mo wá ní nítorí fi bí afáwọn ìyá wa lọ nínú. obìnrin ó pèsè àrí obìnrin lẹ́nu. àní tí nípa kí ni sí ọ́? kí ni sí ọ́? wọ́n wà á nà nípa sọ̀rọ̀. mo bá wá ìbọn kékeré kan fẹ́mi lé ẹ̀yọ̀ kẹ́rẹ́ púpọ̀ bá bẹ́ẹ̀ ní. ní ìbáṣe kúrò fẹ́ yọ ọmọ àrídẹ́lẹ̀ náà láti bí 20 ọdún mélòó ti ẹ̀kọ́ fẹ́yàwó mi. ó tún wá wọlé pé wọ́n dán owó àfi ṣàkárà rẹ̀ ní wọ́n dán owó. Àjọ̀bá ni wá ti bá àjọ ìkírámù mi, ìnáwó mi, àkùbí ìkírámì. ẹ wá wo gbogbo wàhálà lóòótọ́ bàbá náà ní abágbèjàfà. Akérèkúnmọ́. gbogbo tá a wá kàkálẹ̀ yìí orí ẹyọ ọ̀kan ni bàbá ṣe. Ọ̀wọ́ tó wá akúnmọ́. ju gbogbo tí ìyá ṣe dáàkà lọ. Allahu akbar kabira. abágbèjàfà ni ẹni ìyá rẹ̀ gbọ́dọ̀ tó kù. Àjọ̀bá ni wájibátù. Àjọ̀bá wájibátù. Ìkírámù mi, ìnáwó mi, àkùbí ìkírámì. abágbèjàfà ni gbogbo bá a ṣe ń rò ó pọ̀ pé ìyá ń ṣe o. ìkẹyìn ọ̀kan pé ní bàbá ṣe tó wá fi kárí tó fi ṣe kí ni. Ọwọ́ gbogbo ìtìyá mọ́lẹ̀. kí ni nǹkan òun náà àwọn ìyá wa ní ní àmọ́ lọ́run tó dáa fún gbogbo yín. kí ni ìyá kí ni bàbá ṣe. اختيار الزوجة bẹ́ẹ̀ الصالحة. bá lè dé ta tó wá lè sọ̀rọ̀ pé ìyá mi rèé tó lè fi ìyá ẹ̀ hàn mọ̀ ìyá tó bèbè lọ́mọ ni bàbá òun ló ń yẹ ìyá rẹ̀ ìmọ̀ ẹ̀yẹ ìyá rẹ̀ ó ju gbogbo tí ìyá ṣe fọmọ rẹ̀. أعجب الواجبات. alábìgà fún alábì Nuhu عليه السلام. àwọn ìyàwó rẹ̀ ò ṣe gbé yọjú alábì Lútù ẹni Ọlọ́run ni ìyàwó rẹ̀ ò ṣe gbé yọjú kódà bí ìyá bá ya dáadáa ń dídí tó máa ń wá ya dáadáa ọmọ yìí ó sì lè proud pé that's my mother. bàbá yẹn ni a dúkẹ́ fún pé
Dádì ẹ ṣeun tẹ ẹ̀yìn ẹ̀yà tó ṣe gbé yọjú fún mi. Àgbọ̀ rí bọ̀. Àwọn àfa àwa tí ìyá wa Halima bí. Ẹ wọ àwọn ìlàrí ọlọ́run ọba tá jòkó. Ṣé ẹ rò pé bí ìyá náà ò bá da ni wọ́n wàá jòkó ti ní àníwá lẹ́yìn ọmọ rẹ̀ ga ìyá kí ìyá ló ní ni. Ẹ wọ àwọn ìyá dáadáa yìí. Ẹ wọ àwọn ìyá dáadáa yìí. Allah. Wà láì ọmọdé mo fẹ́ kìíní. Ìyá rẹ̀ dánú lẹ́nu. Obìnrin bá bẹ̀rẹ̀ ní ìsáré pé wà láì tàlá kó ṣe dáa tó ẹ̀hẹ̀rẹ̀ ìyá rẹ̀. Má dé bẹ̀rẹ̀. Yóò wá sọ pé wà láì. Mi ò bá fẹ́ láti ṣe mistake ni. Kì í ṣe irú mọ́mì ẹ̀rẹ́ ẹ̀kún bí ẹ̀. Irú mọ́mì nílé ẹ̀kún bí òrìrì ọkùnrin náà wá sọ pé wà láì dáàdi ṣe mistake ni. Àmọ́ láì kó fọ ní etí ni. Ọmọ mi. Ìyá wa Halima wa kò nù ayé àfẹ́fẹ́ Gafar. Akùnrin kìkìrọ̀ mi ìnáwó mi. Akùnrin kìkìrọ̀ mi Ádámù kúbúrò ìbá kíyà. Ẹ̀yin tẹ́ ẹ wá ṣẹ́kù lẹ́yìn ìyá wa Halima. Gbogbo wàhálà tí wọ́n ṣe lẹ pọ̀ yìí. Àmọ́ ìyá tó yẹ kó máa wá jèrè ọmọ. Ó ti fi gbónára, ó ti fi bàtọ́mọ rẹ̀ jẹ́nu ayé kó tó kùnú ayé. La ilaha Ádámù kúbúrò ìbá kíyà. Gbogbo ọmọ yòówù tẹ́ bá rí tó bá kù díẹ̀ káàtó ìyá rẹ̀ ní ẹ lọ bí. Ìyá rẹ̀ àníyàn rẹ̀ ò dáa. Báníyàn rẹ̀ bá dáa pẹ̀lú ọmọ ọlọ́mọ wà láyé ọmọ rẹ̀ ò ní sẹ́wọ́n. Àbátò bá ti ń gbèrò pé kó má dáa fọ́mọ ọlọ́mọ bí bá ń dáa fọ́mọ tiẹ̀ wà láyé kò ní padà dáa fún wa. Ádámù kúbúrò ìbá kíyà. Ọmọ òní kò yẹ kó mọ̀ ṣe wàhálà nù ayé. Ìyá ló yẹ kó ti tẹ́lẹ̀ gbogbo nǹkan fún un. Bí bàbá bá ya wà ní ọlọ́run, àbátò Gafar. Àgbàmọ́lá. Bí fọ́múlà ta lò ní olódò méjì. Mo ní gbogbo ẹni yòówù tí bá ń fẹ́ rìsọ́ọ̀tì lára ọmọ. Ìyá kíyá plus bàbá kí bàbá ìsíkọ̀sọ̀ ọmọ kọ́mọ. Masha Allah. Ìyá kíyá plus bàbá dáadáa ìsíkọ̀sọ̀ ọmọ kọ́mọ. Ẹ̀gbọ́n ìyá kíyá plus bàbá kí bàbá ìsíkọ̀sọ̀ ọmọ kọ́mọ. Oláǹgàtà rẹ̀ ìdíkù ni wọ́n bí. Ìyá kíyá plus bàbá dáadáa ìsíkọ̀sọ̀ ọmọ kọ́mọ. Alábìnú bàbá dáadáa ni. Ìyàwó rẹ̀ tó bí Kálíánù tó padà nù. Ìyá kíyá ni plus bàbá dáadáa wọ́n wá bí Kálíánù ọmọkọ́mọ. Àmọ́ ìyá dáadáa plus bàbá kí bàbá ìsíkọ̀sọ̀ ọmọ dáadáa. Àmọ́ Àsíyátà ìyàwó Fìràúnà ìyá dáadáa ni. Fìràúnà wá ń jẹ́ bàbá kí bàbá fànábì Mùsá torí àwọn méjèèjì wọn tọ̀ Mùsá sì dà nábì Ọlọ́run. Àwọn sẹ́yìn bí ọgbà ìbílẹ̀ káfíọ̀. Wà Mùsá. Àwọn sẹ́yìn bí ọgbà ìfìyàwó sẹ́yìn. Kí bàbá yóò jẹ́ ẹni Ọlọ́run ò túmọ̀ kéèyàn jẹ́ ẹni Ọlọ́run. Àwọn sẹ́yìn bí ọgbà. Àní kí bàbá yẹn ó máa bọ́lọ̀ sọ̀rọ̀ bó máa wo sáàtì bẹ́ẹ̀ bá ti fẹ́ yàkíyà wọ́n lọ́kùnrin kan àbádọ́lá àbáyé nàṣánà. Àgbọ̀rọ̀mọkùnrin náà. Wọ́n fi wá lúwà. Wà fi tàmáàmì ní àbáyé nígbà tó pé 40 years rọ̀fà àyàdàwù yìí lẹ́sàmà. Ó wá tẹ́wọ́ sọ́mà báyìí ó ní taqabbal minni ya Rabb. Ọlọ́run gbà fún mi. Fàṣẹ́mi àtìfà ní wọ́n gbọ́gbọ́ lòun pé kayfa. Astajibu du'aka. Ìṣe wá gbà lọ́wọ́ rẹ̀ wàtá àtàkà ìmúra àtàkàṣù. Ìyàwó rẹ̀ ń bẹ ìyàwó kíyàwó ni. Kò níbi kígbà pé èèyàn bá ti fẹ́ ìyàwó kíyàwó kó máa wọlé ṣàdúrà mọ́ kó tètè kọ́ ọ́lẹ̀ ní kó lọ fẹ́ ìyàwó gidi. Èèyàn lè bímọ gidi. Ẹ wá wo bí tóbìnrin míì ti ṣe rẹ̀. Yóò máa wá wò pé ọmọ lágbájá ọmọ ìyá lè mú ṣe wá. Wàláhì ṣe dáadáa sọmọ lọ́mọ. Àbábìkà fáwọn inú ọ̀rọ̀ tó mi máa sọ. Àgbọ̀rọ̀mọlá. Kí là ń jẹ lónìí? Ibi táwọn tábí wá sí kalẹ̀. Wọ́n mójú táwọn ọmọ ọlọ́mọ làwọn ọmọ ọlọ́mọ náà fi wá ààrùn tó la yà àwọn àbá nímọ̀ wọn. Bẹ́ẹ̀ náà bá wá ga pápá yìí.
ẹni wọ́n sọ fẹ́ nìkan nígbà tí ó sọ pé fún nìkan wọ́n á gún àwọn èèyàn gàràgàrà àpá bàbá rẹ̀ ló kọ́ mi kéwò sẹ́yìn kó kábùkù. àwọn sẹ́yìn bí rọ́bọ̀ ìbúrí ìrúkà fúnra ọmọ sẹ́yìn bí rọ́bọ̀ òfúra ọmọ lórí sọ́lọ̀ ọmọ sẹ́yìn bí rọ́bọ̀ òfúra ọmọ lórí sọ́lọ̀. ìgbẹ́ ajá nínú àfáàdì bàbá láyé wá ní àdúgbò ìfọ́dọ̀ wa ló ti dé wọ́n yá ọgbọ́n yẹn dìde. Sẹ́mi kò wọ́n padà wá sọ fún yẹn pé ọkùnrin yóò mọ̀ ara ìfà. Bàbá rẹ̀ ló kọ́ wa ń kéwò a sì sanwó ló kéwù ní o. Wọ́n padà sọ fún yẹn ìyẹn wà á jábọ́. Àbọ̀dẹ̀fà ẹ̀yìn yá ẹ dákun ìyàwó Halima ó dá lẹ́fi péjọ báyìí ẹni bí tẹ́lọ̀. Ẹni bí tẹ́lọ̀ ẹ ti wá ẹwà ń bí lánàá ẹwà ń bí ilé ẹ̀ka ẹ ti wà ń bí yìí láàárọ̀ àmọ́ rárá ìyá rẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀ ṣe àgbẹ̀ Ìlọrin lónìí òun náà ò jẹ́ bẹ́ẹ̀ Ìlọrin lónìí òun náà ò jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí a bá ṣe àpáàtì ni. Abọ́bìnrin mi hádàmúlì kùbúrà níparí àfa àkàmọ́wọlé. Hádàmúlì kùbúrà ìbá kíyà wà bá náà kò sóró àìfàníyà. Hádàmúlì kùbúrà ìbá kíyà inú sàárè tá a gbé ẹlòmíì ti fi wà bàbẹ jẹ. wọ́n bá náà kò sóró àìfàníyà. wọ́n bá náà kò sóró àìfàníyà. ẹ mọ̀ wá lọ wọ́n mọ̀ wá ní ilé lágbájá rẹ̀ ẹ mọ̀ wá sọ pé àṣàwọn náà tiẹ̀ máa ń kó lu ayé. látara ìwà tó ti. àṣàwọn náà máa ń kó lu ayé. ó dàbí ìgbà tábí ọlọ́run wáyé rí. àyìnlá ó dàbí ìgbà tí Sàràkí ò wánú ayé rí. ó dàbí ìgbà tí Làwálì ò wálé ayé rí. ẹ wá wò dí àgbọn ẹ wà Àdìsá. ó dàbí ìgbà tí wọn ò wálé ayé rí bẹ́ẹ̀ bá wá ń kọjá mọ́ wá nílé Làwálì mọ́. ó di ilé ẹlòmíì admiralty villa. ọ̀bẹ náà ilé lókè ó di ilé ẹlòmíì. ìṣòro àìfàníyà. gbogbo ẹja kẹ́kọ̀ọ́ lára bàbá lára yá wa. ọ̀nà máa dá mọ́tìlá láti tẹ̀sùrò fàníyà. ọ̀rọ̀ nìkan wá ń sọ̀rọ̀ ó ní kí lòun fẹ́ máa kọ́lé káàkiri fún ilé tó ń kọ́ tó padà di tẹ́lómi ó pèpè. ọ̀nà máa dá mọ́tìlá láti tẹ̀sùrò fàníyà. ẹ lọ wo àwọn tí wọ́n ń gbélé ayé lánàá àwọn dàmá lónìí àwọn tí wọ́n ń gbélé ayé lónìí wọ́n padà dẹni ọlá. ìyá yóò tọ̀wọ́ pẹ̀lú àdìyàkú anánímọ̀ náà ìjàmbá níyà. ẹ wo ọ̀kan nínú àwọn àfáà nígbà tó ń wo ọ̀rọ̀ ọkú tí wọ́n ń wo ikú wá wo àwọn ọmọ ẹ̀dá ádámẹ̀dá ń bẹnu ayé tó bá jásí pé ìyá wa Halima bá wo ayé mọ́yà ní bí òní rí báyìí lónìí. àyà ìlọ́wà òyìnbó tó yá tí wọ́n fújì àtàwọn tí lẹ́nu àti ẹ̀fàníyà. Fàlìmọ́ọ̀tù yá tí fújì àtàǹtì lámọ́ àti àwùsáníyà. òyìnbó tó yá tí fújì àtàwọn. àtàlókúnjọ́ tó rọ̀ kápọ̀ wọn kù. tí lẹ́nu àti ẹ̀fàníyà. gbogbo ẹni yòówù tí ó kù ìṣẹ́jú kan náà wíwá jọ kú. lọ sí ẹ̀yẹ ń fọwọ́ ní náà. wọ́n wá béèrè wọ́n ní pé kí ló dé tá àmọ́jọ́ tá kù kódà àmọ́jọ́ tá kù àmọ́jọ́ tá kù kò sẹ́ni tó jòkó mi ìjọ mọ̀ pé wọ́n kù kò sì sẹ́ni tó jòkó mi ìjọ mọ̀jọ́ tó wọ́n kù. gbogbo wa lọ́mọjọ́ tá kù àfúnní pàtàkì ẹ̀ ní. wọ́n ní lọ́wọ́ náà kù wọ́n ti sọ́kalẹ̀ fún fi dúnìá ká ànàkàgàrí àwọn àmì ìsọ̀yè. Lọ́ṣọ́ra. Àwọn ìgbàfẹ́rì ń bọ̀ wá. Wọ́n fóun iná. Ó gbọ́, àní gbogbo wá ṣe jòkó ní ìsáàmù ẹgbẹ̀rún péré. Kódà àwọn onínú ilé òkò mi tẹ̀ jòkó ṣe é padà wọnú ilé. Wọ́n lọ kù ṣe ní lẹ́nu. Ilé ìfọwọ́ Sàmíyà. Wọ́n béèrè lọ́wọ́ wa, wọ́n máa sọ pé lágbájá ń dà, wọ́n lòun náà ti jẹ ní àná àti gbé egbè. Yọ̀gá fìlà ìrìnà. Ẹlòmí ò tí mọ̀ pé yàrá Halima ti kú nìyí. Wọ́n wá béèrè bí ẹ̀dẹ́kùn yàrá Halima kọ́ ní wọ́n lọ lókè ìta lónìí. Ayé ò sì mọ ẹnu àfi bí ìgbà tó ẹnu gbà táwọn Sàràkí ń bẹ nínú ayé.
ẹ wò gbà táwọn Abíọ́lá ń bẹ nínú ayé ẹ wò gbà tí Babangida ń ṣèjọba Nàìjíríà àfi bí ìgbà tó jásí pé kò sẹ́lẹ̀ ní ìlú ayé mọ́ n ò sí mọ́ lónìí ayé sì tún jayé. ìyá gáfìlà ọ̀nbúrìlà mọ́mọ́ tàbá dalẹ̀ àfúrà. ẹwọ ẹnu àná lè sí Fatai gómìnà wa ó sì dẹni àná. Mègídà ègbómi. òun náà wá ti di ẹni táwọn sọ pé x bá a ṣe ń kó lọ́fíìsì kan táwọn ìtayà òun náà lákòónú ayé tí wọ́n sì lè táyà gbogbo ọ̀. ìyá gáfìlà ọ̀nbúrìlà mọ́mọ́ tàbá dalẹ̀ àfúrà. àfọwọ́ ní yá gáfìlà gbogbo àwọn tá a fọ́nú. yá gáfìlà. wọ́n wá pè wá lókòónú wọ́n pè wá lófọ̀ọ́nù pé àwọn wa bínú tábìlì òpónú nu gbogbo wa. ìyá gáfìlà. wọ́n kì í ṣe àfọ́bìdàfà kì í ṣe kú náà. òdodo ọ̀rọ̀ ní tàǹjẹ́nu ọlọ́ọ̀ni yá ìlú ànáṣù ọlọ́ọ̀ni ẹ̀yìn òpònú èèyàn ṣáà ìpolú ni. inú nǹkan tí mo mọ bàbá tó bí mi mọ̀ lásùgbà téèyàn máa jí lásùgbà téèyàn lọ jíyàn èmi yìí débẹ̀ pé kéèyàn táwọn bá jí lóru tí wọ́n wá kásùgbà tó tún sùn padà téèyàn máa wá lọ kẹlẹ̀ fún pé sàlámù àlékún mo kàn ní kí ní láàárọ̀ ní èmi yìí débẹ̀ tọrọrọ̀ tí ń bá pàdé òní kẹmi lọ́rùn bó bá yẹ pé ìlẹ̀ bá láǹfààní àti wá jí wọn wọ́n ní mo tún jí sáyé lónìí nínú àwọn òbí bàbá ìṣòro fẹ́ kú ni àbẹ̀wò ni ṣé mo tún jí sáyé lónìí. àwọn ìrètí kú àmọ́ wà ní ìsàwọ́ mọ́ wá sọ pé Bó bàtà ẹ pà ní lọ́mọ. èèyàn kan wá sọ pé gbọ́dọ̀ ọjọ́ gbogbo wa a sì kú lọ́jọ́ kan nígbà àkí láti ìṣẹ́nu ayé nìsí. ṣé àyíwá ṣe gáfìlà ni àmọ́ bá kú náà. ìyá gáfìlà ọ̀nbúrìlà. ẹwọ oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ẹwọ tí ń ṣẹlẹ̀ nínú ayé àti nígbà táwọn èèyàn kú rí ẹwọ àwọn student kan ni wọ́n láwọn lọ sí oṣù ẹni bí wọ́n ṣe dé yẹn nínú ayé wọ́n sì pàdé ọlọ́jọ́. ìyá gáfìlà. àwọn tẹ́tí wá láwọn wá kàwé lọ sí NYSC wọ́n lásìdẹ́ǹtì òun náà tún kú ẹwọ ti kú àṣù tó ṣẹlẹ̀ náà. ọ̀nbúrìlà wọ́n ní wọ́n ilé mọ́mọ́. ẹ̀sìn ìyàwó ìkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà ní ilé àfáàgbà àfáà yìí ṣe sùúrù. ẹ̀kẹ́yìn wá kàwé débi kéyìn ń fi lọ lọ́sùkù ẹ̀wù àwọn àfáà wa mọ̀ wọ́n yìí mọ iye owó kéyìn fi ka lọ́fọ́dún 5 kó wá lọ lọ́sùkù kó wá tásìkò gbà tí ó ń kálukú máa wá sọ pé ọmọ mi náà di lọ́yà ó sì gbẹ̀mí àgbégbì. La ilaha. kí wàá rí mẹ́nu ayé òun yá gáfìlà. ìyá gáfìlà ọ̀nbúrìlà mọ́mọ́ tàbá dalẹ̀ àfúrà. ẹni tí wọ́n ẹwọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó tó wọ́n máa wò ó pé iṣẹ́ Ọlọ́run náà lòún ṣe. ó wá kúnú ayé àti ẹ̀rí àsìtún ní táàkì wọn fi tọ́ka sí. kò sí wípé omi ló dànù àgbè ò fọ́ kò sí wípé àgbè ló fọ́ omi ò dànù àtàgbè àtomi gbogbo ẹ̀. ọ̀nbúrìlà mọ́mọ́ tàbá dalẹ̀ àfúrà. ẹlẹ́bí sì ń bẹ àwọn ṣe yálà yá ẹsẹ̀ síbẹ̀síbẹ̀ lọ́wọ́ pa. ọ̀nbúrìlà ẹlẹ́bí sì ṣe ẹsẹ̀ ó sì kú. mọ́mọ́ tàbá dalẹ̀ àfúrà pọ̀lọ́kọ́dí gàdáwó ka ànàhọ́n. àwọn tí wọ́n ń wí àwọn ìyàwó yìí nìsí ìyàwó àlímọ̀ nìsí ìjọ tí wọ́n kú wọ́n máa sọ pé yé ìyàwó kú ìjọ kejì ń wálẹ̀ díẹ̀díẹ̀ ìjọ kẹta ń wálẹ̀ díẹ̀díẹ̀ ìjọ kẹrin ń wálẹ̀ díẹ̀díẹ̀ ìjọ karùn-ún ìjọ kẹfà. ọ̀tá sáánà yàrá ìbẹ̀tù bá àdá sírí rẹ̀. bá ti wá díjọ kẹwàá àrùn wa gbẹgbẹ ẹpẹlẹ ẹjọ mi. àkọ́dí sílẹ̀ ìwọ ọmọ bàálíyá tì wọ́kọ́dí sírí náà ìwọ ọmọ bàálíyá tì. ọlọ́wọ́ foríjì ẹpẹlẹ o. ní àkọ́kọ́ nù. ọba tí wá díjọ kejì kò sẹ́kún mọ́. ní àkọ́kọ́ ẹkún ni ẹlòmí ń bọ̀ ní ìsìn àti tí ń bọ̀ láti jí àgbò wọ́n bá sọ̀kalẹ̀ ń bẹ̀rù tó bá débẹ̀ ní wàá gbé ẹkún. wọ́n lakọ òkú sunkún òkú. báwa ṣe ń sunkún làwọn màláíkà máa sọ pé ìwọ náà ló kù. ìwọ ló kù.
àdìjọ́ kejì ẹ pẹ̀lẹ́ àná ọlọ́run ní jádúró ẹ̀ mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ta ìsádùn abẹ́ mọ́ ẹ pẹ̀lẹ́ ọlọ́run odò tì ìsádùn àfúnyàmọ́ nù. ìjọ àkọ́kọ́ ni ẹ pẹ̀lẹ́ ọlọ́run bá kẹ́ wọn kí ọlọ́run gẹ̀ wọ́n kí ọlọ́run yà á fi wọn. ìjọ kejì ìyá ọ̀làdùn àmọ́ ẹ pẹ̀lẹ́ àná ọlọ́run odò tì yín ọlọ́run mójútó yín kò ní tà yín láàmú lẹ́yìn ikú ìyá tó bá ti dijọ́ kẹta ẹ pẹ̀lẹ́ bó wá ni o ti tán náà nù àtẹni tó kú àtẹni tí wọ́n kú fún àdúrà tán tó bá ti wá ní ọ̀gá àbó ni ẹ̀lẹ́ ṣé gbogbo nǹkan jọra wọn àti gbàgbé náà ni wọ́n tàn sáà nílẹ̀ ayé bá tù bá dà. ọ̀tá sọ́ọ̀mù ayé bá tù bá dà sí ìyàwó ẹ̀ bá ṣàdúrà fún ìyàwó Halima. àpàdé ìfìlà ìyá ọmọ gbà níyà tí ara ní Maria yọ̀bùkí ìyàwó mọ́ta tóbi làwù. وموت الذي يبكي عليه قريب. nínú sáfàrù lè mọ́ọ̀tì kílà kan wọ́n pè sáfàrù lè mọ́ọ̀tì. wọ́n wá ní kú gbogbo fẹ́ parí ẹ̀sìn náà nù. wọ́n wá ní kú ó lóun pa òun pẹ̀ nìkan ó pa òun lẹ́yìn òun pẹ̀ nìkan ó bí òun pẹ̀ nìkan pẹ̀lú àánú. wọ́n ní ta ló pa pẹ̀lú àánú ó lọ olùjọ́sìn fọ́nà mi ó sì wá jọ́sìn fọ́nà tó kò jèrè ẹ̀ náà ọlọ́run wá ní kó ń lọ pa áàbù sì sí lọ́run tó yìí ọdún sì sí lọ́run tó yìí wọ́n ní ta ló pa pẹ̀lú ìbínú ó ní olólórí ìlú kẹrin ó ní wọ́n kọjá lọ pẹ̀lú àwọn bodyguard ọlọ́run sì ti ní kó òun pa òun ní etí fọ́lọ́run fún final wish ni nígbà tó lọ ní kó òun bàbá ìkòun fi ìbínú gbà ní pé wọ́n là látẹ̀yìn ta ló wá gbà pẹ̀lú ẹ̀rí ó lágbẹ̀ẹ́ ni fún ẹ̀sẹ̀ kéré oko ó wá lọ ra sílípàsì wọ́n á sọ pé sílípàsì tí mo fẹ́ kẹ́ ẹ ta fún èyí tí ń lò lẹ́gbẹ̀rún ọdún ni o tí ó wọ́ ti bí ọdún méjì ó lọ́run wá rò pé èmi tí ìdíjú oróró sẹ́ èmi tí ìrètí kó kọjú sí mi kí n gbẹ̀mí rẹ ìwọ́n ń sọ̀rọ̀ sílípàsì tó ní wọ́. nígbà kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé a máa dá ọ̀tún la a sì mọ̀ bá dọ̀tún. àbí ọ̀nẹ́kẹ́ tọ́jú ìmọ̀lẹ́ títẹ̀ ní àìdọ̀tún wa. ẹja tó wà dùn. ọ̀gánà lọ́kẹ́ ìwádùn ọ̀gánà máa bá. àlẹ́ iṣẹ́ àgàdá. àlẹ́ iṣẹ́ àgàdá mọ̀sílù tẹ̀lé ọ̀gọ́ wúrí. wàyà hàtù. wàyà hàtù tó bàbá fún màbá. ìyá wa nígbà tí kò nu ayé o. Allah. Ó dojú àlá, ó dárìnà kó dojú àlá ọ̀rọ̀ kọ́rọ̀ ni. Parí àmú wá ṣàtì wàhálà ìyáàkì. Kò sí ọ̀rọ̀ ó dojú àlá, ó dárìnà kò mọ́. Tìyá ti tẹ́nu ayé. Pátápátá yẹ́yẹ́, àwọn ò tún súnmọ́ ayé mọ́. Ìlọ́dọ̀. In tó sẹ́kù fún wọn, òun lẹ́yìn ọmọ tíyà bí. Tá a máa wá rí ìwà dáadáa lára yín, táwọn èèyàn ó fi máa wá rántí ya yín pé wàláì ṣẹ́rí bẹ́ẹ̀. Bí àwọn ṣe ní náà ládáadáa ni ẹ máa ń wà tó fi wá sọ pé àpò rẹ̀ ìyá yìí sí wá rí yìí ẹ máa ń wà bẹ́ẹ̀ o. Ọkùnrin dùn ọ́ yọ ní sígífàrì. Ọlọ́run bá wa kẹ́yà wa. Àmín. Yóò wọ láìdókòó ẹnìkan kan wà yìí náà Ọlọ́run bá wa kẹ́yà wa. Àmín. Yóò wọ láìdókòó ẹnìkan kan wà Ọlọ́run bá wa kẹ́yà wa. Àmín. Yóò bá wa ṣe wọ́n lẹ́nu ìkẹ́. Àmín. Yóò bá wa ṣe wọ́n lẹ́nu ìkẹ́. Àmín. Ẹ dákun lápapọ̀ wa kú.